olórí adé ire ọmọ tí ń jáde wùmí lóde Ṣàngó ẹgẹ́ bí a ṣe sọ pé bó ṣe ń lọ lórúkọ ètò bẹ́ẹ̀ ni èyí tá a jọ ń gbọ́ra bọ̀ láti bí oṣù mélòó kan tá a ti bẹ̀rẹ̀ ètò náà akínyìn o akínyìn gẹ́gẹ́ bá a sọ wípé lálẹ́ ètò ní àṣàyàn ètò tálẹ́ ètò ni ó máa jẹ́ torí pé ètò yìí gan-an ló kẹ́yìn nínú ọdún tá a wà yìí ẹ jẹ́ a bẹ̀rẹ̀ báyìí ọ̀rẹ́ mi a bẹ̀rẹ̀ nínú oṣù January di oṣù kejìlá tá a wà yìí ǹjẹ́ mélòó àwọn nǹkan mélòó àwọn ìlérí mélòó àwọn akitiyan ló ti sà tó ṣe pé ọlọ́wọ́n ọba mi ò tí ì gbà kó jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ sọ gbàgbọ́ nínú orí pé kò sí ewé kan tí ó jábọ́ lórí igi tọ́lúwa mi ò bá mọ̀ sí o bẹ́ẹ̀ ni gbogbo kìràkìtà ẹ̀dá ọwọ́ olúwa ló wà bẹ́ẹ̀ sì ni ó wà lọ́wọ́ àyànmọ́ ǹjẹ́ wọ́n gbàgbọ́ pé àyànmọ́ wà ǹjẹ́ gbogbo kìràkìtà tá a sá láti oṣù kínní lóṣù kọkànlá tó bá di oṣù kejìlá tá a wà yìí pàápàá àwọn tó ń ṣiṣẹ́ mútọ̀ àwọn awakọ̀ wa ó àmọ́ sáré àsápajúdé ǹjẹ́ ṣé owó tẹ́ fẹ́ rí láàrin ọjọ́ kan ọjọ́ méjì àbí oṣù gan ṣe yìí ni ó ka gbogbo owó tẹ́ ti ń rí bọ̀ lẹ́yìn láti oṣù kínní ọdún tá a wà yìí ẹ jẹ́ àṣẹ níwọ̀ntúnwọ̀nsí o torí wípé ẹni bá gbé mútọ̀ délé gan la mọ̀ pé mọ̀ ń wà ìyẹn jẹ́ báwọn fáwọn tó ń wakọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn tá à ń tajà náà ẹ̀tìwá náà wà lára wa lórílẹ̀‐èdè Nàìjíríà bá ṣe ń sọ̀rọ̀ yìí a ní ọ̀rọ̀ nípa epo rọ̀bì ìyẹn àwa tá à ń lo mútọ̀ tàbí tá à ń lo alùpùpù ọ̀rọ̀ nípa epo rọ̀bì ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ló ti gbowó epo lórí ìjẹ́ kí ni ìjọba ń ṣe ń pẹ́ ìjọba jẹ́ kó yé wa wọ́n láwọn ò fowó lówó epo àwa là ń fara nira wa tó jẹ́ wípé wọ́n tún ti àwọn ilé epo kan èyí tó ń ta jálá epo ju iye tí wọ́n ẹ̀kan tà lọ ǹjẹ́ ṣèjọba gan ló ń fara ni wá ni àbáwá là ń fara nira wa à ń bọ̀ lórí ètò fún talẹ́ ètò ní àti ìdí. I'm the son of the sun, alive of the one, chilling on top like a cloud on the run. So even if you stood and pointed a gun. Tá a bá béèrè lọ́wọ́ àwọn awakọ̀ àwọn á sọ pé owó epo ló wọ̀n bẹ́ẹ̀ sì ni tó wo epo bá wálẹ̀ lọ́jọ́ tòní wọ́n sọ pé àwọn sí epo táwọn rà tẹ́lẹ̀ làwọn ń lò àwọn ò tí ì rà èyí tó gbọ̀pọ̀ ǹjẹ́ àwa là ń fara nira wa bẹ́ẹ̀ ni ìyá tó ń tajà nítorí pé owó epo gbówó lórí gbogbo ìyá tó ti rà tẹ́lẹ̀ kípo tó gbówó lórí ẹ̀ náà wá gbówó lé kí ló ṣẹlẹ̀ ìyá owó epo náà ni ǹjẹ́ àwa là ń fara nira wa ní àbíjọba ẹ jẹ́ àjọ gbọ̀rọ̀ yíyẹ̀wò káàjọ fomi jóró ọ̀rọ̀ lórí ètò fún talẹ́ ètò ní ẹ láǹfààní láti máa kọ́mẹ̀ǹtì sórí Facebook péjì wa bẹ́ẹ̀ ṣé wò wáyé ẹ sì láǹfààní àtòrí ọ̀fẹ́ láti máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068959611 nọ́mbà tẹ́ láǹfààní láti máa pò sí àbíkẹ́ máa pè yàrá iléeṣẹ́ rédíò wa ìyẹn ìbílẹ̀ rédíò gan direct kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ dá ṣètò fún talẹ́ ètò ní ta gan ló ń fara nira wọn sáwọn làwọn fara nira wa ní àbáwọn ìjọba ta níjọba gan gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ìjọba tá a wà lórí ẹ̀ yìí wọ́n pè ní democracy ìyẹn kí wá gan ní democracy wọ́n ní democracy jẹ́ government of the people for the people and by the people ìyẹn túmọ̀ sí pé ìjọba ara wa fún ara wa àti látọ̀dọ̀ ara wa ni tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ìjẹ́ kí ló dé tá a fara nira wa ìyẹn kí ló dé tí àjẹkára wa ó rí mú mi ìjẹ́ kí ló dé gan-an tí ìlà ìlò yìí pọ̀ gan lórílẹ̀‐èdè tiwa kí ló dé ìjẹ́ sáwà nìkan là á lépo ni báwo lọmọ aláṣọ wa tí wọ́n ń wà kísà báwo lọmọ ẹni wa ti ń jẹni tó ń jẹ egun ǹjẹ́ ẹ bá wa dá sí nípa ọ̀rọ̀ epo rọ̀bì tó di nǹkan tó yà ń káyà sókè ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yẹ kí lè ro tiyín lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni tá a bá sì wo àwọn ohun tó ń tajà gan àwọn oníṣẹ́ ọwọ́ àwọn náà ti fowó lówó epo wọ́n fowó lówó ọjà wọn orí pé kíni orí epo gbówó lérí ǹjẹ́ sáwọn gan làwọn fara nira wa ni àbíjọba gẹ́gẹ́ bí ìjọba ń sọ wọ́n ní àwọn ò gbà lérò bẹ́ẹ̀ sì ni kò sí nínú àfojúsùn àwọn pé àwọn ò fowó lówó epo ṣùgbọ́n lónìí gbogbo àwọn ilé epo tó ń tepo wọ́n tà á kọjá iye tí ẹ kọ́ tà lọ yàtọ̀ fún ilé epo
Boniface ìyẹn tó pé gbogbo èèyàn ń sọ̀rọ̀ ìyá yìí àti bàbá yìí dáadáa pé kò epo bá àwọn kó wọ́n kó dàbí kokéènì bẹ́ẹ̀ ni iye tí wọ́n ní kan ta ni wọ́n ta ẹ bá ṣàdúrà fún ìyá yìí ìyá Boniface àti bàbá lágbára Ọlọ́run ọba ọjọ́ yóò dálẹ̀ o gbàkígbà tẹ́ bá lórílẹ̀ ayé ẹ̀ nífìyà ló gbà ó bẹ́ẹ̀ sì ni ara ò ní nẹ̀yìn náà ẹ jẹ́ àtẹ̀síwájú lórí ètò ẹ̀yẹ ká túmọ̀ àwọn míì tó ń ṣẹlẹ̀ bùkọ́ torí pé lálẹ́ tòní àṣàyàn ètò talẹ́ yóò mọ̀ jẹ́ torí pé eléyìí gan ló kángun sí eléyìí gan ni àṣekágbá fún tọdún tèyí ìta bá máa padà síjọ́ mẹ́jọ á ti wọnú ọdún míì ìyẹn ọdún tuntun 2018 ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àṣẹ báyìí náà lálẹ́ ètò nínà aláǹfààní àtòrí ọ̀fẹ́ o láti kì gbogbo àwọn tó ń bọ̀ wá dá sétò gbogbo àwọn tó ń gbọ́ wá gbétò wa ní ìbílẹ̀ rédíò station ní tiwantiwa ní ìbílẹ̀ rédíò nàìjíríà ní ìbílẹ̀ UK ní gbogbo àwọn Facebook pages wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wà pẹ̀lú wa tẹ́ jẹ́ káyọ̀ mọ̀ pé ìbílẹ̀ wa àkìyìn à ń lò yín lọ́gẹ̀ ẹnu bẹ́ẹ̀ sì ni à á wúrí ọdún fún wa à á ṣàdúrà fún wa lórí ètò fún talẹ́ ètò ní ǹjẹ́ ẹ jẹ́ àṣẹ báyìí náà mò ń bọ̀. Give praise unto Jehovah. Chant hallelujah, yeah. You chant hallelujah. When you wake up in the morning sun, I will give praise unto Jehovah for life. Chant, chant. Chante, chante, hallelujah, 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 hallelujah. Bẹ́ẹ̀ sì ni ẹni orí ọ̀fẹ́ àtàǹfààní láti kéèyàn yín láti kẹ́ni yín lórí ètò fún talẹ́ ètò ní ẹjẹ́ àmì tẹ́ ẹ fẹ́ kí ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ kí fún ọdún 2017 tó ń tàn yìí. Pẹ̀lú tàbí tá a mú lágbára Ọlọ́run tá a kùtù wà nínú ẹ̀ níwò ìjọ́ mẹ́jọ tá a tún mọ padà sétò nítorí pé a mọ̀ pé a padà wá bẹ́ẹ̀ ni tá a bá wá ẹ̀yìn là á bá lágbára Ọlọ́run ọdún òyàbò ẹjẹ́ a máa bẹ́tò bọ̀ bó ṣe ń lọ lẹ́tò ìyẹn níbi ilé rédíò fún talẹ́ ètò ní ẹjẹ́ àṣebáyé ìjẹ́ ẹ mọ̀ wípé ọdún 2017 tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ pàápàá lórílẹ̀‐èdè wa ní nǹkan bí àná sí jẹta kọ́ ni ọmọ ọkùnrin ààrẹ orílẹ̀-èdè yìí ó farapa lórí ibi tó ti ń wa kẹ̀kẹ́ alágùngbafẹ́ ìyẹn níta pè ní racing lágbára ọlọ́run bá fọmọ náà lálàáfíà lágbára ọlọ́run ẹsẹ̀ rẹ̀ ló padà fi rìn wá sórílẹ̀-èdè yìí agbẹ́pọ̀nsì àti gbé kúrò lórílẹ̀-èdè àwọn kan nílá kó sì wà lórílẹ̀-èdè tó bá wà lágbára ọlọ́run bá dálàáfíà padà fún bẹ́ẹ̀ ni a sympathize pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà President Muhammadu Buhari ẹ̀kú ìtọ́jú ọlọ́run ọba fúnlá làáfíà ẹ̀dábàá ṣe ń gbà bọ̀ lórí ètò fún talẹ́ ètò ní ẹ má gbàgbé pé oṣù January láti bẹ̀rẹ̀ ọdún yìí bẹ́ẹ̀ ni abáwọn February gẹ́gẹ́ bí àwọn oṣù tó tún tẹ̀lé náà gẹ́gẹ́ tí wàá dé oṣù tá a wà yìí oṣù kejìlá ọdún jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ o ṣùgbọ́n tí ò ṣẹlẹ̀ sídìí ilé tèmi tí ò ṣẹlẹ̀ sídìí ilé tiẹ̀ torí pé àmọ́ ń sọ kọ́ o torí pé àmọ́ ọlọ́run ọba pè kọ́ o torí wípé ọlọ́run ọba kàwáyé ni ó ṣàwákẹ́ nínú ọlá ńlá rẹ̀ ṣé káàdà àsìkò tá a wà yìí ẹ̀yin náà ṣe àrònúwò mélòó ènìyàn kan tẹ́yìn gan mọ̀ tí alájọgbé ni alájọbí ni alájọ ìṣẹ́pọ̀ ni tó yẹ pé láti oṣù January yìí di àsìkò yìí tó yẹ pé ìṣẹ̀lẹ̀ kankan ṣẹlẹ̀ sí wọn ni tàbí pé aburú kankan ṣẹlẹ̀ sílé wọn ni àfihàn wọn o àfi gbórúkọ ọlọ́run ọba ga ni mélòó ẹ kí wàá ní tèmi àti ẹ táà ní fi dúpẹ́ fọlọ́run ọba kàwá yẹ ó yẹ ká rí because èmi ti believe pé lágbára ọlọ́run ọba gbogbo pátá àádọ́ ọdún tó ń bọ̀ àwa tá a di 29 àátàátì bẹ́ẹ̀ ni 31 náà yóò bá wa láyé on the 1st lágbára ọlọ́run kò ní bá wa nù sẹ̀rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́run ọba ó gbó ipòkípò tẹ́ ẹ̀ bá wà oúnjẹ ò sí ni oúnjẹ wà ni kò sówó lọ́wọ́ ni ẹ dúpẹ́ fọlọ́run torí pé àlàáfíà wà torí pé àlàáfíà gan ó tayọ̀ mò ń bọ̀. ẹlòmíà mọ̀ sọ pé kò sówó lọ́wọ́ ní òfin dúpẹ́ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí ó fi dúpẹ́ fọlọ́run ọba kò sí ẹnìkan tọ́lọ́run ọba mi dá tí ò ní àǹfààní láti dúpẹ́ fọlọ́run ọba bó o wà láyé gan bó o wà láàyè ọpẹ́ ni fọlọ́run ọba ọpẹ́ ní fọlọ́run ọba o
torí pé èmi mọ̀ pé ọdún 2019 gbogbo ohun tá a lé tá a fẹ́ nínú ọdún 2017 tá a rí tọ́wọ́ wa ò bá 2019 lágbára ọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ yẹn wò ó gbẹdẹmúkẹ́ ni yóò jẹ́ fún wa torí pé yóò tó sẹ́kù. ẹ̀gbọ́n mi Azeez Abiola akínyìn o ẹ ṣe gan alòyìn lọ́gẹ̀ẹ́ ẹnu ẹsẹ̀ tẹ́ ẹ darapọ̀ mọ́ ètò tálẹ̀ tòní ìyẹn ètò bó ṣe ń lọ lórí ìbílẹ̀ rédíò ẹ ṣe gan bẹ́ẹ̀ ni ẹ bá ń sọ fún àǹtí mi Susi pé káwọn náà bọ́ sórí ètò pé tó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ó já sọpẹ́ ẹnikẹ́sọ̀ ti bẹ̀rẹ̀ lálẹ́ ètò ní o káwọn náà tún wá gbọ́ torí pé amọ̀rírì wọn torí pé wọ́n dúró tì wá gan ni ẹ jẹ́ àtúnṣe báyìí lálẹ́ ètò ní ẹ mọ̀ pé a sọ pé àkànṣe ètò lètò yóò mọ̀ jẹ́ bó ṣe jákànṣe ètò náà tó ẹ̀yìn sáré fi ìṣẹ̀lẹ̀ mẹ́rin kan tó yín létí sẹ́yìn mọ̀ pé àwọn ẹ̀yà kan wà ní orílẹ̀-èdè Thailand sẹ́yìn gbọ́ mi àwọn ẹ̀yà kan wà ní orílẹ̀-èdè Thailand tó ṣe wípé tí ọkọ àti ìyàwó bá fẹ́ra wọn sílé ní sùlọ́kà ẹ gbọ́ mi ní orílẹ̀-èdè Thailand tí ọkọ àti ìyàwó bá fẹ́ra wọn sílé ní sùlọ́kà tó bá ṣeéṣe wípé ọkọ ṣáájú ìyàwó kú tó bá fẹ́ sí ìyàwó yìí tó bá fẹ́ sí ọkọ tó kú ẹnu mi ẹ̀wẹ̀ ìyàwó yìí wọ́n sì láàyè pẹ̀lú ọkọ ẹ̀ ni ẹ̀yin nírọ́ ni ní orílẹ̀-èdè Thailand àwọn ẹ̀yà kan wà ńbẹ̀ tó ṣe wípé tí ọkọ bá kú tíyàwó wà láyé tó bá fẹ́ sí ọkọ tó bá fẹ́ gbé sínú sàárè wọn ìyàwó tó wà láàyè tó bá ti gbé sàárè náà tán ìyàwó yìí wọ́n fi sínú sàárè láàyè yóò sùn sí bẹ̀bẹ̀ ni kó sùn sórí ibùsùn wọ́n sì gbé òkú ọkọ ẹ̀ lé lórí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń sin wọ́n yín ní orílẹ̀-èdè Thailand ẹ̀yin rò pé mò ń bọ̀. ẹ̀rí pé ó já sọpẹ́ ẹ̀yin ò sí nínú orílẹ̀-èdè bẹ́ẹ̀ tó ṣe pé tọkọ bá ti kú ìyàwó tó wà láàyè wọ́n sì wọ́n sínú ara wọn ni ẹ̀yin wá sọ pé owó chicken lẹ̀ tí rí bẹ́ẹ̀ ni aṣọ ọdún lẹ̀ tí rò ó gbà ń lé télọ̀ dúpẹ́ fọlọ́wọ́n ọba wọ́n ní aṣọ èsì ó yájà aṣọ ẹ̀wọ̀n aṣọ tẹ́ ẹ wọ̀ léyìí ó yá ju àwọn tó wà lẹ́wọ̀n lọ tí wọn ò rí ibi kankan lọ torí wípé ọdún ni wọ́n ṣe ń bẹ̀ èsì wọ́n ṣe ń bẹ̀ ìtọ́tún kọjá lọ wọ́n ṣe ń bẹ̀ kí wàá ní tiwa tá a lè rìn tá a lè yan fanda ẹ jẹ́ àdúpẹ́ fọlọ́wọ́n ọba tòkè mélòó èèyàn ni mélòó èèyàn ló ti ṣáájú wa lọ mélòó èèyàn ló ń lọ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà yìí mélòó èèyàn ló sì tún mọ́ ọ lọ ẹ jẹ́ àfọpẹ́ fọlọ́wọ́n ọba ẹ bẹ́ẹ̀ sọ pé lálẹ́ ètò ní àkànṣe ètò lètò yóò mọ̀ jẹ́ àkànṣe ètò lètò yóò mọ̀ jẹ́ ẹ jẹ́ àṣírà wa létí ẹ mọ̀ pé múra sísí ọ̀rẹ́ mi o iṣẹ́ la fi ń dẹni gíga tí àbárẹ́ ní fẹ̀yìntì bí ọ̀lẹ làárí tí àbágbẹ́ni gbọ́kànlé atẹramọ́sẹ́ ẹni ni ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ bàbá rẹ̀ lè lẹ́sìn lẹ́ẹ̀kan tó o bá gbójúlé wọn kọ́ o tẹ́tọ́ mo sọ fún ọ ohun tá a bá ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ ní pẹ́ lọ́wọ́ ẹni o gbogbo ìwọ tó ń wò pé bàbá mi ní mọ́tò méjì ìyá mi ní mọ́tò mẹ́ta lágbára Ọlọ́run nínú ẹ̀ wọ́n rí kan jogún bẹ́ẹ̀ ẹ jẹ́ àtẹ̀rámọ́sẹ́ ẹni nítorí pé àtẹ́lọ́wọ́ ẹni báyìí wọ́n ní kì í tán ní jẹ tó bá ṣe títí láti January di December yìí yóò sọ́nà àbáyọ ń bẹ̀ o mọ̀ wípé lágbára Ọlọ́run ọba ọdún 2019 tá à ń wò lọ́wọ́ kọ́ yìí ọdún ayọ̀ ọdún tiẹ̀ ọdún tèmi ni ó jẹ́ sàmí ọdún tiẹ̀ ọdún tèmi ni ó jẹ́ lágbára Ọlọ́run ọba ẹ jẹ́ a máa sọgbó ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì torí wípé akánjú lọ kan tó bá kánjú débẹ̀ kò túmọ̀ sí pé kó kánjú yẹ àsìkò ẹja máa ṣe níwọ̀ntúnwọ̀nsì pàápàá nínú ọdún tá a wà yìí ẹ má jẹ́ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ ẹ bá gbọ́dọ̀ wá bá ṣe ká bẹ́ẹ̀ ni ká ṣe máa ṣe nítorí wípé Ọlọ́run bá tó dẹ́ nínú gbùngbù ó ti mọ nǹkan tí ó jẹ ẹ̀mẹ́ ká sáré ọ̀là ká kọlù bínú Ọlọ́run ọba orí ètò bó sínú ọlọ́wà fún talẹ́ ètò ní ẹlẹ́yìn tẹ́yìn fẹ́ kí ni fún tọdún tó wà lóde yìí ẹ láǹfààní láti jẹ́ ká mọ̀ ẹ kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ sẹ́wọ̀n wà lórí Facebook yìí ká kẹ́ni tẹ́ ẹ fẹ́ kí torí pé wọ́n à ń bẹ̀ làwọn sì wà ń bí tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ àwọn ò ní sí bí torí pé ìgbà yẹn gbádùn tí ń gan ló jà wá lógún bó ṣe ń lọ tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ mò ń bọ̀ ẹ jẹ́ àfọsẹ̀ rajó àbí báwo ni ẹ jẹ́ àfọsẹ̀ rajó ẹ̀gbọ́n mi Azeez Abiola Tèmiládé Olúṣọlá akínyìn o ẹ̀ṣẹ̀ gan wọ́n ní akú ètò akẹ́yìn náà tẹ́lẹ̀ tẹ́ ẹ fẹ́ kí tẹ́ ẹ fẹ́ lù lọ́gọ̀ ẹnu tẹ́ ẹ fẹ́ kí fún tòun ẹ jẹ́ ká mọ̀ àbáyín kí
ẹgbẹ́ ọlọ́run ọ̀fẹ́ ló bá dé àwọn aláṣẹ àti apàṣẹ ìkànnì tí a wà yìí ìyẹn ìbílẹ̀ rédíò wọn ní ká máa ṣe bẹ́ẹ̀ fún yín káà fi ṣètọ́dún fún wa náà tẹ bá lẹ́ni tí ẹ fẹ́ kí ẹjẹ́ àgbọ̀ ẹjẹ́ àgbọ̀ agbára ọlọ́run ọ̀fẹ́ ló bá dé àá sì kí wọn wọn ò gbọ́ lágbára ọlọ́run lágbára eléjò níní ọlá wà àbí ẹjẹ́ asáré gbọ́ níní ọlá náà pọ̀ tó bá padà dé ètò ń tẹ̀ síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ o. Hallelujah, hallelujah. She football on the air, don't grab all the kid. She telescope the air, don't go amok it. Don't you there before, don't play me, don't need it. Don't bow at the dollar, you come to me with it. Oh, Nikin Lata, oh, Nima Lata, oh, Nikin do you me. Oh, Loma Lapa, oh, Nikin Lata. Oni malata, oni kindojoni, olo makampa, o Maradona, oh Maradona, Maradona, oh Maradona, oh Maradona, Maradona, Maradona. bẹ́ẹ̀ni ètò bó ṣe ń lọ ń tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ gẹ́gẹ́ bá a sọ pé àṣàyàn ètò onítàlẹ̀ ètò ni ó mọ̀ jẹ́ ẹjẹ́ àṣẹ́bẹ̀ iná ẹjẹ́ àṣẹ́bẹ̀ ẹjẹ́ àwúrì ọdún fúnra wa nítorí pé amọ̀rírì pé wà ń bẹ gbogbo ẹ̀yin tó ń gbé wa gbẹ́tò tó ń jáde nílé iṣẹ́ ìbílẹ̀ rédíò eléyìí ní ìwúrì ọdún fún wa o. èmi àmọ́ ní adífá fún Ọ̀rúnmìlà nígbà tí baba ń lọ rún igbó kórójogbo lọ báwọn ẹlẹ́yẹ múlẹ̀ wọ́n ní baba kí ló dé ó lóun fẹ́ sòfò alẹ́ nì ǹjẹ́ gbogbo títí ń gbọ́ agbétò bó ṣe ń lọ pẹ̀lú gbogbo ètò tó ń jẹ́lẹ̀ nílé iṣẹ́ ìbílẹ̀ rédíò àní sòfò alẹ́ o wọ́n ní Ifá kí ló dé ó lóun fẹ́ gbọ́mọgbìn nì ǹjẹ́ gbogbo títí ń gbọ́ àti ń gbọ́ agbétò bó ṣe ń lọ àti gbogbo ètò tó ń jẹ́lẹ̀ nínú ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò bẹ́ẹ̀ ni àní gbọ́mọgbìn o ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ àwọn tá a sọdún ọdún ní á sì tẹ̀mí ìtọmọtọmọ adífá fún Aláàfin Ọ̀yọ́ nígbà tí baba ó sọdún ọ̀jọ̀bọ ọba ránṣẹ́ sí gbogbo olù tó wà ńlẹ̀ Yorùbá kí wọ́n wà bàbá tí wọ́n ń bọ̀ wá sóde Ọ̀yọ́ wọ́n ní kí wọ́n dífá wọ́n ní kí wọ́n rúbọ kí wọ́n fi eku méjì olúwéré wọ́n ní kí wọ́n fi eku méjì olùgbàlà wọ́n fi rúbọ wọ́n gbọ́ rúrú ẹbọ wọn ò rúbọ wọ́n lọ sóde Ọ̀yọ́ lọ́jọ́ náà lọ́hùn èjì dé èjì pa gbogbo wọn dùndún nìkan ló gbọ́ tó rúbọ gbà tí wọ́n dòde Ọ̀yọ́ lọ́hùn ọba nìkan wá ṣeré fóun gbà tí wọ́n ṣeré fún baba ìlú òdún dáadáa ọba ní ọdún oníbàyẹ pàtó bá fẹ́ wọ yẹ̀wù lọ abẹ́gbọ́ tí ìlú kan ń dún bọ̀ lọ́ọ̀kan tó dò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 
ìlú dùndún ọba ní dùndún látòní lọ mo fẹ́ so lórí gbogbo òlù torí pọ̀ ló jẹ́ kọ́dọ̀ ọdún ni ó bàjẹ́ ìyẹn lọ́jọ́ tòní o lásìkò tá a wà yìí àní gbogbo etí tí ń gbọ́ agbẹ́tò bó ṣe ń lọ pẹ̀lú gbogbo ètò tó ń jáde nínú iṣẹ́ ìbílẹ̀ rédíò àfi ń sùn lórí ibi tẹ́ ẹ bá wà nítorí pé kò sí bọ́mọdé ó ṣe jídókò tó oko ní òbá kùkùté gbogbo làkàkà yín nínú ọdún tá a wà yìí àti tá a fẹ́ mú lágbára ọlọ́wọ́ bá ìrọ̀rùn ní òbá dé o torí pé gbogbo tẹ́ ẹ bá dé a ti fi ń so lórí gbogbo tẹ́ ẹ bá rìn sí a ti fi ń so lórí torí wípé àṣẹ kan báyìí ní sọ́ọ́ fi ń mú àṣeyàn níyàn fi ń dún bẹ ọ̀tún kìtà bá lẹ̀ sọ nílẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ni kò ó ṣe bí a ní fi ohùn jó wọn o bẹ́ẹ̀ ni kò í ṣọ̀fọ̀ bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀yin tó ń gbọ́ wa gbẹ́tò owó ṣe ń lọ pẹ̀lú gbẹ́tò tó ń jáde nílé iṣẹ́ wa bẹ́ẹ̀ láfún ilé lẹ́yìn torí wípé àṣèyí sàmọ́dún lágbára ọlọ́run àwa tá a sọdún ọdún ní a ti ṣe tẹ̀mí ìtọmọtọmọ ẹgbọ́n àti mi lọ lásùsì bó kí yẹ káàbọ̀ sórí ètò òkúta lẹ́ẹ̀tò ní bẹ́ẹ̀ ni Tèmiládé Olúṣọlá ẹ̀sìn tẹ́ kàn sí wa bẹ́ẹ̀ ni Olúwa ló ń ṣètò àwọ̀kọ́ là ń ṣètò torí pé kí la lè dá ṣe Ọlọ́run bá ló ní ká mọ́ sọ Ọlọ́run bá ní jọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń gbénu ọmọ ènìyàn tí ń sọ bó kí yín o ẹ̀gbọ́n mi lọ lásùsì wọn láwọn kí wa ẹ̀wọ̀n kí olóòtú wọn ní ká bá wọn kí gbogbo ẹbí nílé lóko àti lẹ́yìn òde pátápátá lọ lásùsì ẹ ṣé gan ẹ̀sìn tẹ́ ẹ kàn sí wa lórí ètò fún talẹ́ tòní ètò ń tẹ̀ ẹ́ síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ ẹ jẹ́ àṣẹ báyìí ná ẹ jẹ́
ẹ jẹ́ a fi ẹsẹ̀ rájó ká tó tẹ̀síwájú torí pé ètò ń lọ gẹ́gẹ́ bá a sì kọ̀wé ẹ̀ lálẹ́ tòní. Olórí adé òní ló kọ tèmi o, ọmọ ìgbóyè kọ́lá ni mí, ọmọ aládé sẹ́sẹ́ fún lọ́ba tèmi ládé wà tá àmúra dé mọ́ bó ṣe lọ lètò àmọ́ jẹ́ bẹ́ẹ̀ sì níbi tá a wà yìí gan-an ló ń pè ní ìbílẹ̀ rédíò. ẹ jẹ́ a sáré dé mọ́bọ̀ wọn ò tí ì dé Victor. Ẹ̀gbọ́n mi lọ lásìsè ẹ bá ń kí ẹ̀gbọ́n ó já sọ́pẹ́ o ẹni àti ìrọ́wọ́rọ́ wọn lórí ètò fún talẹ́ tòní. Ẹ má gbàgbé pé ẹ láǹfààní àtórí ọ̀fẹ́ o láti kí èèyàn fún tọdún tó ń bọ̀ yìí àti tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ gan lórí ètò fún talẹ́ tòní torí pé àkànṣe ètò la pé talẹ́ tòní. Ẹ má gbàgbé pé a sọ̀rọ̀ amúkàyéfì kan wá fún wa ìyẹn lórílẹ̀‐èdè Thailand tó ṣe pé tí ọkọ tìyàwó tó wá fẹ́ra wọn tí ọkọ bá ṣáájú ìyàwó kú ìgbà tọkọ bá kú wọ́n sì ìyàwó pẹ̀lú ọkọ ẹ̀ láàyè ni wọ́n fi ìyàwó wọ́n fi tẹ́lẹ̀ sàré wọn tó gbọ́kọ̀lé. Ìyẹn jẹ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì fútalẹ̀ tòní nígbà tí ètò ń tẹ̀ síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ mò ń bọ̀ wọn ò tí ì dé. Every day by day, I just stay celebrate. Everything I do, we just stay penetrate. I just want to say, see, I'm living large, I get angels for my ghetto. Never forget where I come from, not from ghetto. No, 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 no. I just want to say, oh, thank you, Jehovah. Canary, what you go, Father, 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 I don't want to know ya, no Father, 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 if I put it up on one never I can't look if I put on one day, you must go. See, I fall from east, the enter street, brother, you know. If you leave there, I don't to be still, you already know. If I know now, you know, don't get there. Oh, now you know, me don't get to ya. If I not back up, I don't go to get bẹ́ẹ̀ni bó ṣe lọ ń tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ lálẹ́ tòní inú mi dùn ara mi yá torí pé ọdún nìyí ó tún bá wa láyé ó bá wa láàyè wa kò bọ́ wa nù sàré bẹ́ẹ̀ sì ni kò bá wa lọ́gbà ẹ̀wọ̀n kí láà ní dúpẹ́ fún kí láà ní Ọlọ́run ọba lógo fún torí pé ó kà wá yẹn ẹgbẹ́ àwọn tó mọ wà láyé tó mọ wà láàyè tó sì mọ wà láàyè wa àdúpẹ́ fún Ọlọ́run ọba àjọ kí ayé àsàkí ọ̀run tó jẹ́ ká mọ́ ọbẹ̀ mélòó lájọ wọ bẹ̀rẹ̀ ọdún yìí mélòó lájọ dàsìkò tá a wà yìí gan bọ̀ tí wọn ò láǹfààní àti orí ọ̀fẹ́ tí wọn ò ní ìlera tó péye láti jọ máa sọ̀rọ̀ láti jọ máa ṣèkan tá à ń ṣe kí láà ní dúpẹ́ fọ́lọ́run ọba fún Ọlọ́run ọba ògóògó ọba tó kà wáyé náà la kí o tẹ́yìn náà bá fẹ́ kẹ́ni yín àwọn èèyàn yín lé ẹ láǹfààní ẹ kọ́mẹ̀ǹtì sórí Facebook page wa tàbí kẹ́ẹ̀pẹ̀ wá sórí 08068959611 kẹ́ẹ̀pẹ̀ wá ẹ jẹ́ ká bá wọn káwọn èèyàn yín o fún ọdún kérésì àtọdún tuntun tó ń bọ̀ lọ́nà agbára Ọlọ́run ọba àṣèyí sàmọ́dún sẹ̀mí bẹ́ẹ̀ ni ètò bó ṣe lọ ń tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ o. Seems like you need loving. Baby, you need a girl like me. Alright now, baby. Tell me why you
right. Here, take my hand and wipe those tears from your eyes. To you, cannot talk to you, comfort you. You know, just wanna let you know I can't. ẹ ṣe gan tẹ́ǹtẹ́ tí kọ́ wa pẹ̀lú ètò bó ṣe lọ ń talẹ̀ ètò ní ètò ń tẹ̀ ẹ̀sọ́ gẹ́gẹ́ bá ṣe kọ̀wé ẹ̀ wọ́n fẹ́ sọ pé àṣàyàn ètò ní talẹ̀ ètò ní ó mọ̀ ń jẹ́ ẹ ṣe gan tẹ́ ẹ bá wa gbẹ́tò talẹ̀ ètò ní o gbọ́n tó bá wa dá sétò fún talẹ̀ ètò ní ẹ̀gbọ́n mi Tèmiládé Olúṣọlá ẹ ṣe gan àmọ̀rírì yín bẹ́ẹ̀ ni Àtilọ́lá Susi ẹ ṣe gan o Tèmiládé Asisi Abíọ́lá ẹ ṣe gan o fún tètò talẹ̀ tòní tẹ́ ẹ bá wa dá sí ẹ jẹ́ àtàrí lọ sọ́dọ̀ Alhaji King Wasiu Ayinde káà tó máa rẹ̀ ètò tòní lọ sí ibi kòókòdó. Owó la fi ń bá sọ̀rọ̀. Àlẹ́lẹ̀ o. Ìjẹ̀bú bẹ̀rẹ̀ láti Ìjẹ̀bú Òde. Àlẹ́lẹ̀ o. Tóbi dé Ìjẹ̀bú Gbòòrò. Àlẹ́lẹ̀ o. Aláòrù Ìjẹ̀bú aláìní gbòòrò. Àlẹ́lẹ̀ o. Gbòdògbòdò tó fi dọ́kun wá. Àlẹ́lẹ̀ o. Ìkẹ̀mẹ́rẹ̀lẹ̀ gbogbo wọn. Àlẹ́lẹ̀ o. Ìṣàgá ológun gbogbo wọn. Àlẹ́lẹ̀ o. Ìjẹ̀bú ìṣirò ní ìmúṣí. Àlẹ́lẹ̀ o. bẹ́ẹ̀ ni ẹ ṣe gan èyí tí a bá gbẹ́tò talẹ̀ ètò ní wọ́n sọ̀rọ̀ orúkọ ètò náà bẹ́ẹ̀ sì ni Olúyọ̀lé Adéwùmí ló kọ tèmi ẹ jẹ́ tí ẹ bá gbẹ́tò tọdún tòní o torí pé tábà tí mo pàdé lọ́jọ́ mẹ́jọ báyìí agbára Ọlọ́run ọdún tó láti mọ́ pàdé ẹ ṣe gan bẹ́ẹ̀ bá a tètò sí gbogbo ètò tó ń jáde nínú iṣẹ́ ìbílẹ̀ rédíò ẹ má gbàgbé pé àṣàyàn ètò lápẹ́ talẹ̀ ètò ní agbára Ọlọ́run ètò gidi gan á tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ bàtà mọ́ pàdé ara wa lábala méjì tó wà lórí ètò bó ṣe ń lọ ní abala kàyéfì àti àgbọ́kọ́gbọ́n ẹ ṣe gan tẹ́ ẹ bá a gbẹ́tò ẹ̀gbọ́n mi Olúṣọlá Tèmiládé ẹ ṣé gan bẹ́ẹ̀ ni Lọlá Susi ẹ ṣé gan adúpẹ́ o bẹ́ẹ̀ ni Àṣìṣe Abíọ́lá ẹ ṣé gan tẹ́ ẹ bá gbẹ́tò tálẹ̀ tòní àtàwọn tó tún mọ gbẹ́tò náà tá a bá lọ tá a bá lè rẹ̀kọ́ọ̀dẹ̀ tán ẹ ṣé gan àmọ̀rírì yín ǹjẹ́ ọmọlédè ní mo ti bá ọmọdé bọ́ ibi tó pàdé lọ́dún ìgbà tó bó dé ẹyẹ gbọ́n kiri mo ní ṣe tán báyìí àkókò ògì mi ti ṣe tán mo ń gorí ọ̀pẹ padà ń lọ rè létété tí wọ́n tún mú ọkọ̀ fara lé kọ̀ fara ọkọ̀ yẹ tantan ìlẹ́ ọ̀rọ̀gún ni mi ọmọ ògbóyè kọ́lá ẹ wò ó yá lé bàbá tó bí lọ́mọ tẹ́lẹ̀ mi ò bá gbà á padà lọ́jọ́ mẹ́jọ tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ àǹtàǹfààní ẹ fẹ́ polówó ọjà yín lórí ètò àbí tẹ́ ẹ fẹ́ jẹ́ kí ìbílẹ̀ rédíò ó bá gbé nǹkan tẹ́ ẹ ń tà sáfẹ́fẹ́ ẹ mọ̀ pé wá ẹ kàn sí ìbílẹ̀ rédíò tiwantiwa lórí Facebook ẹ kàn sí ìbílẹ̀ rédíò UK ní orí Facebook ẹ tẹ̀lé gbogbo àwọn ìbílẹ̀ rédíò Nàìjíríà bẹ́ẹ̀ sì ni ẹ lè kàn sáwọn náà lórí Facebook bẹ́ẹ̀ lè fẹ́ pe aláṣẹ àti olùdarí ni nọ́mbà àwọn wà mẹ́kẹ́ pé é pé àwọn náà lè fẹ́ ṣe polówó lórí ètò wa ìyẹn 08068959611 nọ́mbà tẹ́lẹ̀ àǹfààní láti mọ pè mí sí Olúyọ̀lé ni mí o ọmọ àti jáde lóde Tọ̀rọ̀gùn ẹ wò ó dijọ́ mẹ́jọ lágbára ọlọ́ tẹ́lẹ̀ mi ò bá gbà ẹ ṣe tẹ́ ẹ bá gbẹ́tò talẹ̀ tòní ẹ wò happy new year in advance bẹ́ẹ̀ ni àpà ìlọ́dún tuntun 2019 ó dàbọ̀ ó dìgbà.